Aláròyé máa wí o. El-Rufai màrógo adájọ́ ní kó wà láhàámọ́ títí di oṣù kẹfà. ìrètí gbajúgbajà olóṣèlú ilẹ̀ wa nì tó tún jẹ́ gómìnà àná nípínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai láti rí bẹ́ẹ̀lì gbà kí wọ́n yọ̀ǹda fún un láti máa ti ilé wá jẹ́jọ́ àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án ti já sí pàbó báyìí. kì í ṣe pé ó já sí pàbó nìkan ni bàbá àgbàlagbà náà yóò lo sáà gígùn láhàámọ́ látàrí bí ilé-ẹjọ́ ṣe pàṣẹ pé àhámọ́ ni kó ṣì wà títí di inú oṣù kẹfà ọdún yìí tí wọn yóò ráàyè gbọ́ àròyé agbẹjọ́rò rẹ̀ lórí bẹ́ẹ̀lì gbígbà. ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kẹrin yìí ni El-Rufai tún farahàn níwájú adájọ́ Darius Kobo ti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kaduna kan níbi tí àjọ tó ń bá àwọn tó bá hùwà àjẹbánu lẹ́nu iṣẹ́ ọba wọ̀yá ìjáni Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC ti ń bá a ṣẹjọ́. ṣe ṣáájú lọ́sẹ̀ tó kọjá ni El-Rufai ti kọ́kọ́ farahàn níwájú adájọ́ Kobo. ìgbà náà sì ni agbẹjọ́rò rẹ̀ amòfin àgbà Upon Akpan ti kọ̀wé ẹ̀bẹ̀ sí adájọ́ ọ̀hún pé ẹ̀sùn tí wọ́n fi kan oníbàárà ọ̀hún kì í ṣe èyí tí wọn kò lè torí ẹ̀ fún un ní bẹ́ẹ̀lì. ẹ̀sùn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ tó dá lórí ìkówójẹ, ṣíṣe owó ìlú báṣubàṣu, àìṣìlò agbára àti àìtẹ̀lé ìlànà òfin nígbà tó fi wà nípò gómìnà ìpínlẹ̀ Kaduna ni wọ́n fi kàn án. Akpan ní òun pàrọwà sí adájọ́ náà láti fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún El-Rufai. ó ní kí wọ́n rántí pé ọmọ òrukàn ni àìpẹ́ yìí ni ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú, òun sì ni olórí ẹbí agboolé wọn. adájọ́ ní òun ti gbọ́ kí wọ́n padà wá ní ọjọ́ 19 oṣù kẹrin yìí, ìyẹn túsídẹ̀ẹ́ òní yìí gan, kóun lè gbé ìpinnu òun kalẹ̀ bóyá ọ̀rọ̀ bẹ́ẹ̀lì yóò bọ́ sí àbí kò ní í ṣeé ṣe. àmọ́ lọ́jọ́ túsídẹ̀ẹ́ tí wọ́n pe ẹjọ́ El-Rufai tí bàbá náà sì ti bọ́ sínú akóló àwọn olùjẹ́jọ́ níwájú adájọ́, agbẹjọ́rò rẹ̀ amòfin àgbà Okon àti agbẹjọ́rò ìjọba jọ ṣàròyé níwájú adájọ́ nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀lì. ìyàlẹ́nu ló sì jẹ́ fún wọn nígbà tí adájọ́ wọlé sínú yàrá kélébé rẹ̀ tó tún jáde tó sì pàṣẹ pé kò ní ṣeé ṣe o fún òun láti pàṣẹ fífún Malam El-Rufai ní bẹ́ẹ̀lì lásìkò yìí. ó ní yóò dínú oṣù kẹfà, ìyẹn oṣù Júùnù, kóun tó lè mọ̀ bóyá àyè bẹ́ẹ̀lì yóò yọ fún un àti pé lẹ́yìn ìgbà náà ni ìgbẹ́jọ́ yóò lè tẹ̀síwájú lórí àwọn ẹ̀sùn tó ń jẹ́jọ́ rẹ̀. nígbà tí wọ́n ń jáde ní kóòtù, agbẹjọ́rò El-Rufai fajúro ó sì bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣókí. ó ní ó ti farahàn gidi pé ejò lọ́wọ́ nínú lórí ìjẹ́jọ́ oníbàárà òun yìí. ó lóun kò rò pé ó pọn dandan fún adájọ́ náà láti sún fífún El-Rufai ní bẹ́ẹ̀lì síwájú ọlọ́jọ́ gbọọrọ bó ti ṣe yìí, àti pé tóun ò bá ní purọ́ tóun ò sì ní ṣèké, ìpinnu adájọ́ yìí ti lọ́wọ́ kan òṣèlú nínú, ó ló ti tòṣèlú bọ̀. wọ́n tún bi léèrè pé kí ló ní lọ́kàn tó fi sọ pé ọ̀rọ̀ òṣèlú wà nínú ìpinnu náà, àmọ́ lọ́ọ̀yà yìí ní irọ́ o, òun ò ní fèsì ju èyí tóun sọ yẹn lọ, ló bá ṣísẹ̀ kúrò níwájú wọn. ẹ ó rántí pé ẹjọ́ tó jẹ mọ́ híhùwà ìbàjẹ́ míì tún ti wà tí El-Rufai ń jẹ́jọ́ rẹ̀ nílé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ kan nílùú Kaduna yìí kan náà. ICPC yìí kan náà ló sì fẹ̀sùn ọ̀hún kàn án. àmọ́ ọ̀kan nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án níbẹ̀ yẹn dá lórí bí wọ́n ṣe ló fi ìmọ̀ ẹ̀rọ gba ohùn mínísítà ètò ààbò kan sílẹ̀, wọ́n ló tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójú. ọ̀sẹ̀ tó kọjá náà ní ilé ẹjọ́ ọ̀hún tó fún un ní bẹ́ẹ̀lì lórí ìyẹn pé kó máa ti ilé wá jẹ́jọ́. bẹ́ẹ̀lì mílíọ̀nù lọ́nà 200 ni wọ́n fún un, tí wọ́n sì pàṣẹ pé kó ṣọ́ ẹnu ẹ̀ nígboro. wọ́n ní kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ àgàlámàṣà kan nípa kéèsì ọ̀hún tàbí lórí nǹkan míì. ṣá wọ́n ti dá El-Rufai padà sákóló ICPC wàyí o, ibẹ̀ ni ó sì wà fún ọ̀sẹ̀ 5 gbáko, àyàfi tí nǹkan míì bá tún ṣẹlẹ̀ lókù. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.